lóòótọ́ ni Ọbásanjọ́ fẹ́ dupò ààrẹ Nàìjíríà fún sáà kẹta. Ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ṣàlàyé. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣàlàyé pé irọ́ tó jìnnà sí òótọ́ lọ̀rọ̀ táwọn èèyàn kan ti ń gbé kiri tipẹ́ wípé òun gbìyànjú láti dupò ààrẹ fún sáà kẹta. Ọbásanjọ́ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìjíròrò lórí ètò ìjọba àwarawa tí ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí míì Goodluck Jonathan ṣagbátẹrù rẹ̀ nílùú Accra tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Ghana. Ọbásanjọ́ ní kò sí ẹni tó ní ẹ̀rí tó lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun gbìyànjú láti dupò ààrẹ Nàìjíríà o fún sáà kẹta lẹ́yìn tóun lo sáà méjì tán. Kì í ṣe pé orí mi ò pé mo mọ nǹkan tí mo lè ṣe tí mo bá fẹ́ dupò ààrẹ sáà kẹta. Kò sí ọmọ Nàìjíríà kan yálà èyí tó ti kú tàbí wà láàyè tó lè sọ pé mo pe òun wípé mo fẹ́ dupò ààrẹ fún sáà kẹta. Ààrẹ àná fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bíbá àwọn tí Nàìjíríà jẹ lówó sọ̀rọ̀ láti fagilé ìgbésẹ̀ tí Nàìjíríà jẹ lè ju kí òun gbìyànjú láti dupò ààrẹ fún sáà kẹta lọ. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ wá kìlọ̀ fáwọn olórí orílẹ̀-èdè tí wọn kì í fẹ́ fipò sílẹ̀ láti jáwọ́ lápọ̀n tí kò yọ o. Ọbásanjọ́ ní lásìkò tí èèyàn bá sì wà ní abarapá ni èèyàn máa ń lókun láti ṣiṣẹ́ dáadáa. Tí ara bá ti di kùjẹ́kùjẹ́ èèyàn ò ní lè ṣe ọ̀pọ̀ nǹkan dáadáa mọ́. Àmọ́ mo mọ̀ pé àwọn kan máa ń rò wípé táwọn kò bá sí níbẹ̀ kò sí ẹlòmíràn tó lè ṣe. Wọ́n tiẹ̀ tún máa ń sọ pé àwọn ò tí ì rí ẹlòmíràn. Mo ní ìgbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ ni èyí jẹ́ sí Ọlọ́run. Ìdí ni pé Ọlọ́run lè gba ẹ̀mí rẹ̀ nígbàkúgbà tí ẹlòmíràn yóò sì bọ́ sí orí ipò rẹ̀. Ẹni tó bá sì bọ́ sí ipò rẹ̀ náà lè ṣe dáadáa jù lọ, ó sì tún lè má ṣe dáadáa tó. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.